Ẹ̀yin èèyàn lé ìwọ lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ẹ jẹ́ ká gbọ́ continuation gist tí mo ṣe lánàá tí madam yẹn sọ, tí mo ní pé kò tí ì tàn. Àwọn èèyàn sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká máa gbọ́. Ẹ gbọ́dọ̀ fún o, ó gbọ́dọ̀ yí padà, ó gbọ́dọ̀ change, ó gbọ́dọ̀ dẹ̀dá tuntun. Láti ìgbà tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀, ṣe bí ìgbà pé èèyàn gan Ọlọ́run ló ń ṣe. Bí ìgbà pé èèyàn gan Ọlọ́run ṣe bí lójútì, ẹ̀yin tẹ́ pera yín ní ìyá jáde ni, ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ẹ rí bó ṣe ń mọ̀ọ́kì ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ rí bó ṣe ń mọ̀ọ́kì Jésù yín, ẹ rí bó ṣe ń mọ̀ọ́kì yín, ẹ rí bó ṣe ń ṣe yẹ̀yẹ́ yín. Anything tó bá fẹ́ ṣe ń sìn ẹ́ lọ́wọ́ láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Mo kọ́kọ́ ti rò pé bóyá nǹkan ti wọnú ẹni, mi ò mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn sì ta sí lọ́pọlọ síbẹ̀. Èmi kọ́kọ́ wò pé àbọ́lọ́run ti ṣe yanu, mi ò mọ̀ kó di gbére ṣòkòtò wèrè bó ṣe wáyé. Màmá ẹ̀yin fẹ́ máa ṣiṣẹ́ yẹn o. Màmá wo ní fracas ẹgbẹ́ tó wá ní péjì ẹ fún mi mo máa wọnú ìbọ̀sí màmá yìí lọ. Ó gbọ́dọ̀ lọ ṣàṣeparí iṣẹ́ tí Tọ́pẹ́ ò ṣe yẹn. Tọ́pẹ́ òní òṣìṣẹ́ ẹ̀yin ni ó fún lóde ìdílẹ́wà ẹ máa wá lọ ṣàṣeparí iṣẹ́ yẹn báyìí. Bẹ́ẹ̀ ni ẹ máa lọ ṣe. Ẹ má bínú mà tí yín nìyẹn ẹ lọ tọmọ dárí jẹ́ ṣe. Màmá ẹ̀yin gangan ẹ máa lọ fún odidi ọjọ́ méje, ẹ máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ ranù, ọ̀rọ̀ tó ń rùn tẹ́ ẹ̀ sí ìfẹ́ tẹ́ ẹ̀ jọ dáadáa kó tó di pé bọ́sítà ẹ wá ń sọ yìí. Ẹ máa lọ ṣe kí ni? Ẹ máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Má bàa máa ṣọ̀fọ̀ torí abẹ ní òfin yín òun ni wípé kí ẹ kọrin láti yí ọkàn padà mi ìmọ̀ kan tó lè ṣe fún yín. Can you imagine? So torí tó ti jẹ́ abẹ ní òfin láti kọrin, so ó wá mí pé gbogbo ibi tí wọ́n bá ti pè é sí tí ẹ̀mí Ọlọ́run bá dẹ̀ mínísítà sí wípé kó má lọ tàbí kó má ṣe nǹkan yẹn kó go against wíṣẹ́ Ọlọ́run torí pé kẹ́yìn wòlíì fracas, ẹ̀yin wòlíì báàlì, ẹ̀yin wòlíì wọ́rọ̀ kẹ́ má bàa wá sọ lórí bí kó wá go against wíṣẹ́ ara ẹ̀ àti kó go against wíṣẹ́ Ọlọ́run ọba tó ń sìn. Ẹ sọ̀rọ̀ màmá, ọ̀rọ̀ burúkú lẹ̀ sọ jáde lẹ́nu. Níbi lọ́wọ́ tẹ̀ ọ̀yìn lọ́wọ́ lè gan, tó jẹ́ àwọn lẹ́sìn people tí wọ́n rówó pè ní gan, Ọlọ́run kó jẹ́ àwọn ló tẹ̀ tọrọ orí ọ̀fẹ́ yẹn lọ́wọ́ yín, ó yẹ kẹ́ ẹ fún wọn ìlú lẹ́nu ìfẹsẹ̀ ẹ̀ fún yín, àgbàfẹ́ lè dáwọ́ padà lóòótọ́, ẹ̀ lọ́ àti rísì kì í ṣe gbogbo kan lẹ́yìn ká má. Hello ma. Ẹ ma. Ó ti kú díẹ̀ náà, mo fẹ́ kú díẹ̀, ẹ jọ. Ẹ jẹ́ kí n sáré play 4 minutes yẹn, because tí àwọn èèyàn bá ti ń pè sí mo lè má ráyè sí. Ẹ jẹ́ kí n sáré play 4 minutes, ẹ jẹ́ kí n sáré 4 minutes yẹn. Ó bá àwọn èèyàn ní wípé àwọn èèyàn hate yìí for passion. Kò sẹ́ni tó hate ẹ̀, kò sẹ́ni tó hate ẹ̀, màmá, kò sẹ́ni tó hate ẹ̀, èrò burúkú tó wà nínú yín náà ló wà nínú òun náà. Kò sẹ́ni bọ̀dì tó hate ẹ̀ at all. Òun ni ò fẹ́ràn ara ẹ̀, kò fẹ́ràn ẹnì kankan lábẹ́ bó ṣe wù kó mọ́. Kò fẹ́ràn ọkọ tó ní, kò fẹ́ràn ọmọ tó lòun bí, allegedly. Mi ò sí bẹ́ẹ̀ bá tó bí, àmọ́ allegedly. Mi ò kò fẹ́ràn kankan, kò fẹ́ràn gbogbo nǹkan tó sọmọ, kò fẹ́ràn ara ẹ̀. So kò sẹ́ni bọ̀dì tó hate ẹ̀, àmọ́ máa hate ẹ̀. Àdẹ̀mẹ̀sọ àbúrò yín gbé. Ó lè jẹ́ wípé ẹ̀ lákòmọ́ra ni. Màmá, ìyá yìí ti wà lórí fracas ti pẹ́. Ẹ bẹ́ẹ̀ gbọ́. Ẹ lè jẹ́ kí ẹ̀ pínpín láàánú. Ẹ rí ẹ jẹ́ kí ẹ̀ pínpín láàánú rẹ̀. Bẹ́ẹ̀ náà ń lọ sí iwájú náà ń lọ sẹ́yìn. Màmá, ẹ má máa ganu sínú àwọn ọ̀rọ̀ báyìí o. Ẹ lẹ́ máa tẹ́. Kẹ́lò bí ìbúrúdù yìí lọ sí ọkọ̀ máa quiet. Ẹ yá òwe lára igi ọ̀pọ̀ tó ẹ̀dí kẹ́ máa quiet. Because eléyìí gan nísìnyí báyìí. Ṣé kó lọ bínú kú ni àbí kó lọ tọ́ sómi? Ṣé kó kúrò láyé? Tí ò bá yẹ kó fúlọ́ọ̀gì bó ṣe wà yẹn. Ṣé ti rí pé màmá ti wá ń sọ̀rọ̀ on her behalf báyìí? Ẹ ti mọ̀ pé àwọn ìyá yìí àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n náà sọ pé kó ní ìṣó àwọn wà lẹ́yìn ẹ̀. Ṣé rí pé ìyá yìí àwọn tó sponsor fracas lábẹ́lẹ̀ ìyá yìí o. Ṣé ti rí sìn? Ẹ ti rí pé màmá ti wá ń sọ̀rọ̀ mọ́mí Adédìgbé welcome ma. Ìyá yìí ti wá ń sọ̀rọ̀ on her behalf now. Ọmọ mi ti di láti di mo tọ́gbà àti ní ọ̀rẹ́ if not, kí ni ṣé àti àwọn ọkọ̀ ẹ̀rọ yíká láti lọ sí orí tọ́nà pẹ̀lú láti ẹ̀. Ṣèbí wọ́n ti dáhùn fún yíká láti lọ ní pé ẹni báyìí ní ká tètè kọ̀ ẹni tí wọ́n sọ fún pé ibi báyìí náà ló lọ. Ìgbà tó dẹ̀ débẹ̀ ìwọ ọ̀rà ìwọ ọ̀tà ni àwọn débì kan fẹ́ẹ̀ fẹ́ẹ̀ fẹ́ẹ́ tó ju bílíọ̀nù tó ń kẹ́bí mi ò bá ṣe wọ́n níbẹ̀. Kò sí kírísítẹ́nì kan kò sí nínú rẹ̀. Nípa ọ̀tá ipá òrà òbí mo tó kó ní padà fún yín. Ẹ bá bá mi pé ìyá yẹn ká fẹ́ tó ẹ jọ kọ́ bá wa wá náà dúró. Ẹ̀ka ìtọ́ kan jà sí ìlú ìfàjẹ́. Ká bá wa jáde ká bá gbé títà bàyẹ̀ pé mo bó ṣe ń lọ. Òwò fẹ́ kọ́ máa òdòdó fẹ́ fẹ́. Ẹ̀jẹ̀ ká bá wa tẹ́lẹ̀ ìgbàjà ló ti dé sùn tó dàtà á lè tètè bá wọn ní káyọ̀ tó ìṣe tó lè máa rówó gbà. Ọjọ́ ìgbàlẹ̀ níbi àwọn lọ́jọ́ kékeré níbi ìgbà tí tọ́gbà làbí ti kọ̀ ẹ́ sílẹ̀ yìí nípa àti ìgbà ẹ̀ tó fẹ́ kọ́ ní pẹ̀lú.
ṣe birthday. ó yà mí Kò lẹ́nu. tẹ̀ sí pẹ̀lú tèmi kọ́ńdé tèmi bẹ́ẹ̀. Òun náà mo sọ fún ọmọ kó lọ ṣàṣepárí kó lọ ṣàṣepárí iṣẹ́ tí Ó wọ́n lọ lọ sí ṣe. kó lẹ̀ dàbí ká gbá àyè. Níbi tí tọ́pẹ́ gba àlàbí parí ẹ̀ tó tọ́ nípa kó wá kọ́ńgbà tó lọ sí olé yẹn. Ta ló máa dé ní ọgbà yẹn ní ọgbà tí wọ́n gbé tọ́pẹ́ àlàbí lọ fún ọkọ ni? Ó máa dé gbùgbẹ́ sí ìjà. Àwọn tí ò bá ní ìrísí ọ̀rọ̀ mi kù. Èmi àwọn tó ń bọ̀ wọ́n ní ìrísí. Sí dọ́kítà òfò ni wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn. Èmi ò believe pé to meet my own belief mi ò believe pé oyè lẹ́nu tó pe tọ́pẹ́ àlàbí. Èmi kò believe it. Gẹ̀gẹ́dẹ́ my own knowledge òye tó yẹ èmi tí wọnú ọgbà tó wọnú ọgbà yẹn. Ẹsẹ̀ kan ní shopping mall. Kò sí àwọn ọjà kan àti mọ́tò àwọn aláta ẹ̀kọ́ láti kò jọ sí wọ́n fi kọ́ àwọn atamọ́nà wọ̀nyẹn. Òun ni wọ́n wá dẹ̀ wọ́n lọ kọ́ àwọn èrò. Wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwọn olóṣìṣẹ́ àkọ́kọ́ jọ ń tẹ́lifíkánù gbégbá ẹ̀wọ̀n ìwé tó pé alágbè tó sọ pé àwọn ti nílì rèé àwọn tó ń ṣí àyà sókè tó ti kíní kan tó fẹ́ lọ́kọ̀ wò pé sẹ́yìn àwọn tó ti fẹ́ dúró kù. I know you're struggling with bills, gas, or groceries, but you need to stop scrolling because this is your final warning. The Gov owes you $5,800, but if you don't claim it, it's gone forever. They have been quietly handing out these $5,800 spending cards to everyday Americans to help with rising costs, but they're keeping it under wraps. Why? Because the fewer people who claim it, the more they keep for themselves. And now this program is about to disappear forever. It's real money, loaded onto a spending card that works just like a debit card, except it never expires and you don't owe anything. Once it's in your hands, it's yours to use however you need. But here's the problem. The deadline is this week. After that, the Gov is shutting down this program. Ọlọ́pàá àwọn èrò wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwọn olóṣìṣẹ́ àkọ́kọ́ jọ ń tẹ́lifíkánù gbégbá ẹ̀wọ̀n ìwé tó pé alágbè tó sọ pé àwọn ti nílì rèé àwọn tó ń ṣí àyà sókè tó ti kíní kan tó fẹ́ lọ́kọ̀ wò pé sẹ́yìn àwọn tó ti fẹ́ dúró kù. Ṣé àwọn tó fẹ́ rí wọn ní Wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà wọ́n fẹ́ fídíò wọ́n fẹ́ Kò kámẹ́rà. sí ní ẹran adáfẹ́ kíríkì náà máa bá sọ̀rọ̀ sí tí wọ́n gbọ́dọ̀ rí nínú àwọn yẹn. Apart from that, Wọ́n ti fi ẹ̀sìn kámẹ́rà sí wọ́n ti kó kámẹ́rà dá. Ẹ̀jẹ̀ tí kú gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n tí bá fẹ́ kọ́kọ́ àjọ tó ń tó ti dúró nínú mọ́tò tó wọ̀ wọ́n. Bẹ́ẹ̀ni ọ̀dọ́ wọn ìdíjẹ́sì gbogbo wọn yẹn wọ́n ti ń ṣépè. Wèrè tó ń tẹ̀lé alágbèmọ̀ ìdíjẹ́sì gbogbo wọn ti ń ṣépè ìdíjẹ́ yẹn. ẹ̀rí nǹkan tó ti ṣe ẹ lọ ṣe bá dé fún yàn. Gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ṣépè. Ẹni bá sọ pé títí wọ́n ti kí ní bàbá rẹ̀ ẹlẹ́yẹ wá ti ṣépè fún. Ìpìlẹ̀ ìmọ̀lẹ̀ ní ọmọ ìyẹn ti ẹ̀dùn wọn ní. ẹ̀rí tó ṣe lọ wọ́n ṣe pariwo Ilé wo lẹ́rí láyìí ká ṣẹ́kù wọn ni? Níbi ní tọ́pẹ̀ ní náà. Ilé wo náà láyìí ká rẹ̀? Ọlọ́run máa jẹ táwọn ìyàwó máa dá rẹ̀ lẹ́nu. Irú tọ́pẹ̀ àti tọ́pẹ̀ ní ìjẹ yẹn, àwọn ìyá ìjọba yóò jẹ́ nọ́mbà wán wọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ 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 kò tẹ̀ bẹ̀rẹ̀ ní wáìdì kó tó lọ. Àwọn ìyá ìdára àbúkà pé wọ́n fẹ́ wọn náà bí èmo tọ́pẹ̀ lọ́sẹ̀ tó kò tẹ̀ ní wáìdì kó tó lọ bẹ̀rẹ̀ tó bá ṣe pé ó lọ bẹ̀rẹ̀ tí nǹkan mi padà jáde tí tọ́pẹ̀ àlà ní. Àwọn yẹn ni nọ́mbà wán àwọn tó máa kọ́kọ́ jáde tó máa wá gun Ọlọ́run nínú ayé ẹ̀. Ọlọ́run máa jẹ́ kó gun Ọlọ́run nínú ayé wa. Ó gbọ́dọ̀ wọ̀ wá ká má bàa ṣílò. Pé kébò ní kúrò tó ti tó lọ bẹ̀rẹ̀. Ẹ̀wá jáde lé ẹ̀wá tó tọ́jọ́ tí wọ́n tẹ ẹ̀wọ̀n kóòtù bá dùbá mélòó ni wèrè mọ̀. Ó máa bá nù bẹ́ẹ̀ ni ògbà bá bá tó gbọ́ bá wà tó ní Facebook wa kó máa wà kókò àtàkù káàkiri bá tó ti tàbí wà wá sábà yìí. Pé ẹ̀dá àwọn ẹni tó bá mọ máa ń rí ìyá yẹn bá bá wà wá. Èdè fẹ́ trend ní ẹja tó tó àbáyé. Àti ẹgbẹ́ ká sọ fún báwa àti ẹgbẹ́ kì í sáyọ̀ dà wà náà tí ò tọ́. Ìgbọ́n tó bá lè dé àwa náà sọ àwa náà. Ṣé wọ́n jẹ́ tó fẹ́ lè ní ìlà ìgbọ́n bẹ́ẹ̀ ni? You are wonderfully me. Thank you, man. Love you, man. Ẹgbẹ́ wọ́n mi ní sísá mi. Kí ló dé? Ẹ̀dẹ̀ máa wá wọ́n bí ọ̀dẹ̀ ọ̀dà láti fi báyọ̀ jà. Ẹ máa wá wọ́n bí ọ̀dẹ̀ ọ̀dà láti fi báyọ̀ jà. Kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn? Ẹ bá fẹ́ báyọ̀ jà bó síta kẹ́ bẹ́ẹ̀ ni ẹja lọ́nà ọ̀rọ̀. Ẹ má fi àtàmọ́ wọn tàmọ̀. Ẹ mú ẹsẹ̀ bíbélì rẹ̀ wá kó tiẹ̀ látọdún yìí tí gbogbo ẹ ti ń jà ìròyìn lórí bí. Ó lẹ́ ń pe sísá mi padà dé. Hello. Yes, ma. Yes, ma. Ọ̀rọ̀ tèmi bí àdúrà ni ò kì í ṣe àdúrà mo fẹ́ gbà fún ìyàwó ní 419. 419. Mo kọ̀ àdúrà mi lọ báyìí pé gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀, gbogbo èpè tí Lizzy ń ṣẹ́ lórí àwọn ọmọ tó ń ṣẹ́ lórí àwọn èèyàn. Mo gbà á ládùúrà. Ó wà lọ sórí ìyá yẹn. Ó rí bẹ́ẹ̀ nú ayé ẹ̀. Ó rí bẹ́ẹ̀ nú ayé àwọn ọmọ ẹ̀. Ó rí bẹ́ẹ̀ nú gbogbo nǹkan yìí ẹ̀. Mo tún wá gbà ládùúrà pé ẹ̀yàn tó dàbí Lizzy òun ni káwọn ọmọ ọkùnrin kọ́ fẹ́ ní agbára ọ̀dọ́. Ó ní pé nǹkan tí kò ṣe aládùúrà ní àárọ̀ yìí ní àárọ̀ níbi tí mo wà yìí tó jẹ́ 10-12 láàárọ̀ kùtù yìí. Ẹ̀yàn bíi Lizzy òun làwọn ọmọ ọkùnrin máa fẹ́. Ẹ̀yàn bíi ìlà tí orí ẹja làwọn ọmọ ọkùnrin máa fẹ́. Tó lè gbé á
láti inú ẹ̀ tó máa gbé ṣépè tó dẹ̀ máa wà bíbẹ̀ inú àkọ́kọ́ bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ obìnrin máa ń lágbára ọdún àwọn ọmọ ẹ̀ ọkùnrin irú Lizzy lọ́ máa fẹ́ tó gbé èpè tí Lizzy ti ń ṣe lórí àwọn ọmọ ní agbára ọlọ́run tó náà bá ní àwọn ọmọ èpè yẹn ó yí padà lọ sórí ìyá yẹn lágbára ọlọ́run ó máa rí bẹ́ẹ̀ ní ọjọ́ àwọn ọmọ tiẹ̀ tó fi yẹn lára kó 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 fi rí gbogbo èpè tí Lizzy ń ṣe lórí àwọn ọmọ ní agbára ọlọ́run tí ìyá yẹn bá ní àwọn ọmọ kó lọ sórí àwọn ọmọ yẹn ní agbára ọlọ́run èpè yẹn máa jà lórí àwọn ọmọ tiẹ̀ so that next time ká ṣọ́ra aṣọ ẹnu kó tó sọ̀rọ̀ àwọn nǹkan tó ń lọ ó ti wà nínú pátá tó ti pẹ́ ìṣe yìí ó ti pẹ́ nínú pátá èpè yẹn máa jà èpè yẹn máa jà ní agbára ọlọ́run ajá yẹn á jà àwọn nǹkan tó jáde látàrẹ̀ èpè yẹn máa jà torí mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa rí ẹ̀yàn tó ń gbéyàn ṣépè tó ń lọ sórí omi tó ń pa ẹ̀jẹ̀ tó ń pa ewúrẹ́ tó ń pa gbogbo ẹ̀ lórí àwọn ọmọ náà onígbẹ́lò kéèyàn lọ́wọ́ sórí ẹ̀mí olóyún tó wà ní oyún wọ́n sọ pé èèyàn bá pẹ́ kò sẹ́ni kan tó pẹ́ ẹ̀mí ọlọ́run ló fi mọ̀ bẹ́ẹ̀ jẹ̀lẹ̀ ọlọ́run gbogbo bíbá ẹ̀ ọlọ́run fi mọ̀ ní pé gbogbo bí tó ń wá ilẹ̀ ẹ̀jẹ̀ yín ẹ̀wọ̀n kó tó fi ṣe foundation gbogbo ibi tó wà yẹn ìyá tó tún máa ń sọ̀rọ̀ yẹn àwọn tó máa ń fò lóògùn ni àwọn tó bá ń lọ ṣọ́ọ̀ṣì àbí wọ́n ṣe mí ìyá tó bá lè máa wo praka tó ń wẹni tó ń pẹ̀ jẹ́ irú píṣẹ̀ wo fẹ́ lọ sínú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni ọ̀bẹ yẹn lọ gbé wò fún mo fẹ́ lọ máa gbọ́ orí mi ò ní gbà bọ̀dẹ̀ ẹlẹ́dàá mi ò ní gbà bọ̀dẹ̀ nínú ìyáǹdẹ kó wà lórí Facebook lásán kó kàn máa wò ẹni tó ń gbà wọn lọ́wọ́ tó ń pẹ́ wúlẹ̀ tó ń ka gbogbo ẹ̀ lórí omi lórí gbogbo ẹ̀. Ìbọn ìyá ìlú nígbà àwọn ọmọdé tẹ́tẹ̀ mo kò ṣe jáde nígbà nìyẹn kó wá wàásù fún kódà tí tún lè ti fún láti wàásù fún un. It's not too late lọ àgbọ̀dọ̀ lẹ́tà kọ́ Let her go and preach for Lizzy. It's not too late. Go jáde kó wá wàásù fún pé òun gbọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ because ó wò ó bá ń ṣe àtẹ̀sí lọ́tọ́ tí Lizzy ń ṣe ó bá ń ṣe àtẹ̀sí ó ṣẹ̀ṣẹ̀ wá gbé bá dánù mọ́ báìbù èṣù kan mọ́ báìbù èṣù kan máa kóòtù báìbù àwọn èṣù kan ló lè kóòtù báìbù jù ta ló kóòtù báìbù kò ní ká fún ìyá yẹn gbogbo ìgbẹ́ ní níbi iṣẹ́ lágbára ọlọ́ gbogbo bí àwọn ọmọ ẹ̀ ló máa lọ ó máa ṣẹlẹ̀ níwájú àwọn ọmọ ìyá ilé pè níyà yẹn ta ló máa pè ní ìyá kò ní ká fún ẹgbẹ́ máa ń ṣe fún ẹgbẹ́ sọ́sọ́ ṣe. àwọn abiyamọ wọn ti ń para lọ́wọ́ lóde ó ti pọ̀ jù ògbé olóyún ògbọ́lọ́mọ ògbàṣẹ ìdí ògbọ́lọ́ kókó ìwọ ló máa lọ gbé yà ìwọ ló máa lọ gbé bàbá ìwọ ló máa lọ bá gbogbo ìwọ ló máa lọ gbé gbogbo wọn ló máa pa ara ìpè kí ló dé àwọn ìyá àjàrà àbúkà bíbí pé àwọn iwájú kò sí wọn ní kò ní ìṣó ẹ lọ́wọ́ ti wọlé mà ẹ̀sán àìpẹ́ tó sẹ́ni gbogbo àwọn tí wọ́n sọ pé nǹkan tí Tọ́pẹ́ Àlàbí ṣe kò dáa tó gbé pé tí Lizzy Anjorin ti ṣe fáwọn ọmọdé lágbára lọ́wọ́ máa ṣe máwọn ọmọ lórí ọ máa ṣẹlé àwọn ọmọ tí wọn ó máa ṣẹlé wọn lórí ṣebí wọ́n wà lórí social media gbogbo èpè tó ń gbé àwọn ọmọdé ọmọ ṣe tí kò sí kankan nínú wọn tó jáde rí tó sọ fún pé àrídẹ́ ṣe yìí ti pọ̀ jù ṣé bí wọ́n bá ń bá ṣe jáde lásìkò yìí ni wọ́n pọ̀ ni wọ́n jáde nígbà tó ń ṣe gbogbo ṣẹ́ ó ṣe jẹ́ pé pàtí Tọ́pẹ́ Àlàbí ọkọrin fún ni gbogbo wọn jáde tí wọ́n sọ gbogbo kàtà sọ yìí Ọlọ́run máa bí wọn ìṣẹ̀dá àwọn kékeré yẹn máa bí wọn ó máa dá lórí àwọn ọmọ gbogbo èpè gbogbo ewúrẹ́ tí Lizzy Anjorin fi pa lórí àwọn ọmọ ó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ tiwọn gbogbo èpè tó ti ṣẹ́ lórí àwọn ọmọ ó máa ṣẹ lórí àwọn ọmọ lágbára Ọlọ́run máa ṣẹ lórí wọn àdàbí tó bá ti jẹ́ pé gbogbo nǹkan tó ṣe yẹn lórí òótọ́ ló ti ṣe lókun kí ló ṣẹlẹ̀ kí ló dé tó bẹ́ẹ̀ ọgbọ́tọ̀ èèyàn ṣe bẹ́ẹ̀ fọlọ́ ẹni ti ṣe sọ́lẹ̀ jẹ́ ó tún wá náwó sọ́nà ọ̀run pé kó gba ọ̀nà wọn lọ ó wá fọwọ́ lálẹ̀ just because oní kí ló dé tó bẹ́ẹ̀ ó ṣe ṣe ó sọ̀rọ̀ bíi pé victim bíi pé wọ́n ṣẹ̀ tà fún àwọn ìyá ọjọ́ náà sì yá dára tó ń gbà fún irọ́ lẹ́yìn náà àwọn náà máa ń jẹ́ kó máa ríra ìdí èèyàn gidi àwọn náà ń jẹ́ kó máa ríra ìdí sọ pé kinní kan Tọ́pẹ́ Àlàbí ọkọrin kò ṣe kinní kan kọrin náà ní káwọn náà lò fi kọ́ lọ́sẹ̀ kò kọrin o èyí tó bá fẹ́ kú kó lọ kú nínú wọn kò kọrin fún èyí tó bá fẹ́ kú nínú wọn kó lọ kú kó kọrin kò ṣàlẹ̀ kọrin báyìí àbí tó bá fẹ́ ṣe kọ́ lọ ṣe wọ́n sì mọ́ mo dẹ̀ tí ẹ̀ jẹ́ ìtọ́pẹ́ púpọ̀ ní jẹ́ni bọ̀dì ló ìgbà tàdánọ̀kú wọ́n jáde jù báyìí kò sí kankan wọn tó fún lẹ́sìn ìgbà tó bá jáde tó máa sọ̀rọ̀ orin ló fi dá wọn lórí ó ti di ìjà olóró ọ̀dẹ̀ wọ́n ní tọ́pẹ́ fi dá wọn lórí ìgbà tàdánọ̀kú ìwọ nìkan ló bẹ̀rẹ̀ nìró oní tọ́pẹ́ fi dá wọn lórí tó wọ́n gbé ẹgbẹ́ sọ yìí wọ́n kàn sunkún ní ẹ tó bá sunkún tó bá pẹ́ ó máa dákẹ́ èyí tí eléyìn kú tó ní kó jáde kó wá apologize kó lọ lé Tọ́pẹ́ kó lọ fà á lọ́kùn tó ní kó wá apologize. ilé ọmọ àti ẹni ṣe èèyàn ṣe búkì wá jẹ́ èèyàn nínú ayé. ọmọ yìí lọ́wọ́ gbogbo kan tí wọ́n tẹ́lẹ̀ wà láìkì ní ìsìn. ẹjọ́ ṣé ẹni tẹ́ ìdá tó ń sìn ẹ bá mọ tí wọ́n ti jọ fà èpè tó ti gbé ọmọ búkì ṣẹ èpè tó ti gbé òun. wọ́n wà láìkì ní ìsìn tẹ́lẹ̀ àti tọ́pẹ́ ti ṣe pẹ̀lú
bẹ́ẹ̀ ni mo ti rọra fún ara mi ni mo wọ̀ fọ́ọ̀lù ẹ̀ bí mo bí wọ́n bá gé dídì rẹ̀ gan ní kí n. deep down ha kò dékun ẹ̀ deep down inú búkì kò dé inú búkì lọ́kàn ṣe ju ayé. kí ló dé wàá tẹ̀ máa bá wọn èèyàn láti kí gbogbo ayé kú. wọ́n máa bá gbogbo èèyàn dàbí kí gbogbo èèyàn kú. ó fẹ́ jọba nígbà tó fi ṣépè yẹn ni mo ti lọ rọra ọ̀fọ́ọ̀lù ẹ̀ fúnra. tí fídíò tí Facebook bá gé dídì rẹ̀ wá mi kí n ní kọ́lẹ́tì sọ́ńdà tó lè èdè ló máa gbé ọmọ bá píkṣọ̀ kìdí tó máa kọ́lẹ́tì tó tún wọ́n fọ́ngbà yẹn. wọ́n máa pílẹ̀ nǹkan kan sí nípa títí ẹni tó sọ pé ayé bẹ́ẹ̀ wọn kà á pílẹ̀ ẹ̀ka ká tó kúrò bí. àwọn afọ́ọmọ jáde wọn máa sọ̀rọ̀ pé ìgbà tó ṣe títí tó ọmọ máa gbé wọn ṣépè ní ṣé àwọn ilé iṣẹ́ wọn sí láyé ni. ọmọ kún báyìí ọlọ́run ọmọ yẹn máa sọ pé ọwọ́ ti tó ètò tó ṣe ti tó ọmọ wá píkṣọ̀ ọmọ jáde á máa kọ́ rest in peace sórí gbogbo ẹ̀. èyí tó ń pè lálàdó yẹn pé kò kan tí Lizzy ti ṣe lórí social media ó máa ṣe lórí àwọn ọmọ bá mi àti èyí tí ò tí ì àti tó máa bí gbogbo èpè tí Lizzy Anjorin ti ṣe lórí àwọn ọmọ ó máa ṣe lórí àwọn ìrìnàjò èpè yẹn máa ṣe lórí wọn ni. àdàbí tó bá yẹ kó òfin rẹ̀ ti jáde ti kọ́ṣọ́ ní ti pé èpè tẹ́ ẹ̀ṣẹ̀ ti kọjá lájà. bọ́tọ̀ bá ti ṣe gbogbo èpè tí ó ti gbé gbogbo àwọn ọmọ ṣe gbogbo èpè ló máa ṣe lórí ọmọ ó máa ṣe lórí àwọn ọmọ yìí. kí ló dé tó bẹ ṣé èèyàn máa ń jà sí kékeré yẹn ọkùnrin. wàá dẹ̀ bá àwọn máa bọ́ọ̀mù èèyàn wọ́n máa rọ́ gbogbo píkṣọ̀ àwọn fámìlì wọn wọ́n máa fọ́ọ̀rẹ́sì wọ́n máa lu iṣẹ́ lórí wọn lórí. bí kò máa tún fún àwọn èèyàn fún ọlọ́run yóò gbà fún ó ṣàǹfẹ́ kó Lizzy wọn ẹ̀kọ́ Tọ́pẹ́ Àlàbí ò kọrin rẹ̀ tó bá fẹ́ kú nínú yín kó lọ kú. ṣèwọ́n ti lọ wá Tọ́pẹ́ Àlàbí tẹ́lẹ̀ nǹkan tó ti kọrin fún. ẹ̀yìn náà ti jà ọba tọ́lọ̀ tún máa mú lọ́rẹ̀ tó kó pé gbàtí yẹn máa rọ lórí Tọ́pẹ́ Àlàbí ló fi wọlé. ìgbà fẹ́ tẹ́lẹ̀ tó lọ mú gbàtí yẹn máa kọrin wọlé orí Tọ́pẹ́ nìkan. ẹ ṣàfẹ́ gbọ́dọ̀ Tọ́pẹ́ ẹ kọrin fún orí Tọ́pẹ́ Àlàbí kọ̀ọ̀kan. àwọn ọmọ tó olórí burúkú bíi pé aláṣọ náà ìyẹn sọ pé orí kí ni Tọ́pẹ́ Àlàbí kọ tẹ́ bá àwọn new ọkọ mi sìn kò sí ni wọ́n máa ń já lára àwọn orin ẹ̀yẹ gbà má kàn fi tiwọn kún ni wọ́n á já gbà má fi tiwọn kún àwọn á já díẹ̀ má fi tiwọn kún. gbogbo ọlọ́run máa ṣe ìdájọ́ wọn fún àwọn ọmọ preaching ni wọn ti jáde kọ́ preaching fún láti jẹ bàbá àwọn ọmọ Bible tó mọ̀ from Genesis to Revelation Genesis wọn ti jáde kọ́ preaching nígbà yìí tẹ̀ ń ṣe yìí náà ó ti tó ẹ̀ka bí ẹ̀ tó òun nìkan ní celebrity náà wọ́n kọ́ jáde lórí ṣíṣàgbọ́n wọ́n máa jáde wọ́n máa fi wọ́n lò tó wáyé pé kò tiẹ̀ fa gbogbo wàhálà ẹ̀ wọ́n ti kúrò lórí ọ̀rọ̀ wọ́n ṣe drag kiri ẹ̀mẹ́sì àyíbẹ̀ tó wọ́n gbé fún ọlọ́pọ̀ ṣe kiri kan sẹ́yìn ìyẹn ò rí anybody ó ṣe láìpẹ́ lọ́dún ìwọ ló fẹ́ kọ̀yà ọ ní èrò drag èèyàn àwọn ọlọ́wọ́ kọjá ọ̀rọ̀ ọlọ́wọ́ náà tí ó kàn náà lórí ṣíṣàgbọ́n gbogbo ẹ̀dọ́ máa analyze àtọ̀rọ̀ tó kàn èyí tí ó kàn àti tó dẹ́ fámìlì àti tí ò jẹ́ gbogbo ẹ̀dọ́ máa ẹgbẹ́ ìgbà tó ti ń drag Ìyábọ̀ Òjó bọ̀ ẹ̀yẹ kí n sọ kí nígbà fún iṣẹ́ ní Ìyábọ̀ Òjó mo fẹ́ lè sọ pé Lizzy nǹkan tó ṣe nínú ayé ìyá pẹ̀lú bó ṣe pariwo ẹ̀ òun ló dé káwọn èèyàn máa láìkè sí. ẹ wo àti Ìyábọ̀ bá smile báyìí màdé máa dárí nù tó bá dẹ́rìn báyìí màdé. nǹkan tó ṣe fún wà ní nǹkan tó ṣe fún òun ló dé káwọn èèyàn máa láìkè sí. ó kàn ṣe ti Ọlọ́run àmàjọ́rìtì àwọn tó gánà ayé nìyẹn àwọn tó gánà ayé wọ́n tó dé kí wọ́n yẹ gẹ́gẹ́ ní wọ́n fọ́nù wá sí nìyẹn. ìyá tó dé kó ní mọ́ because àwọn èèyàn kàn pé ẹni tó ń sọ̀rọ̀ kò rí sí ẹ̀rù. Ìyábọ̀ tó dé wá fi múra pa wá màá gbọ́ Ìyábọ̀ máa pa ní ìyá náà ṣe fọ́nfọ́nù fún. ìyẹn àwọn tí ẹ bá kí ló dé ẹni ọmọ ọmọ tó ṣe wedding ó dẹ tí ò mọ tí ò ṣe ó lè jókòó kí ló dé. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o lẹ́nu madam tó ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn lórí social media ọlọ́run elédùmarè á dùn gbogbo wa nínú o share like and subscribe God bless you all.